mo bọ́lú oko ó ní ìwà àgbàṣe ọ̀rọ̀ ìṣúkọ́ ló ń ṣe mí. ẹ̀yin tí social media yín kọ́ ìṣe dáadáa ni mo bá ń ṣàlàáfíà náà lẹ́wọ̀n àbíkí tẹ̀sí láǹfààní àti mọ̀ gbọ́ ètò yín ètò wáyé. tó abẹ́rẹ́ pé oríṣiríṣi báyìí náà lè ti ń rí ẹ̀yin tójú ń gbọ́ tó gbẹ̀ ń ṣẹlẹ̀ lọ́kọ̀ọ̀kan òjọ̀kan lórí social media. àmọ́ ń tèmi mọ̀ pé tèmi ó yàtọ̀ tèmi ò lè rí bí tí wọ́n ṣe rí yìí. ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí náà lọ̀rọ̀ èèyàn wá lè torí pé nǹkan ṣẹlẹ̀ ń bí ó ń ṣẹlẹ̀ lọ́tún ń ṣẹlẹ̀ ó sì àwọn èèyàn sọ pé this marriage of a thing is just somehow everywhere pé tèèyàn náà ó rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí náà lọ̀rọ̀. àwọn Yorùbá sì bọ̀ wọ́n ní ẹ bá gúnyán sínú ewé tá a rò fọ́ òsíkí tá a ṣe ọbẹ̀ òsíkí sínú èpo ẹ̀pà ẹni tí ó yòó wá kù sọ́wọ́ tiẹ̀ nìkan báyìí pé ṣé wọ́n fẹ́ yóò ní abẹ́ kébí mi ò pọ̀. ní tí mo ti bá wá sórí ètò lónìí kọ́ rèé update òun náà lè tó tẹ́ ń gbọ́ lórí Move 37.7 FM tó kalẹ̀ sórí òkè tètè gbó social media pátápátá fáàbàdà. ẹ̀mí tí ń tòótọ́ olóòtú àgbà lumi pírẹsẹ́ńtà tó yá Ìjágúnlábí tí ń para lébẹ̀ ní para oko ọkùnrin 3.5 ìyàwó tí mò ń bọ̀ wá fẹ́ náà ní parí tó kún bẹ́ẹ̀. ẹ̀yin ará social media mo bá lọ́rọ̀ lónìí tó ṣe pé opportunity kékeré báyìí ẹ̀fẹ̀ ń bóyá òótọ́ ni bóyá rọ́ ni ọ̀rọ̀ méjì báyìí kékeré tí ń ṣàní pé kẹṣẹ́ àsìláńdà Ìbàdàn ó sì pé tẹ bá ti rí opportunity báyìí gbogbo àǹfààní tẹ bá rí bẹ́ẹ̀ ṣe wọ́n mi ọ̀rọ̀ sí wa lára ń bàdàn ni ẹ ṣọ́ra yín kí ẹ ṣọ́gbà yín dáadáa. ọ̀rọ̀ bíbélì kan sọ ó ní tètè kó yọ etí igi tí ń bẹ ní ojú ara rẹ kúrò ìgbà náà ló tó ríran kedere láti yọ èérún igi tí ń bẹ ní ojú arákùnrin rẹ kúrò Matthew 7:5. àmúmirí jù báyìí lọ olóòtú àgbà àjìnrere lumi ẹ̀yin kó tó di pé mo tẹ̀síwájú lórí ètò ìjà sáyé dé yàrá gbára náà kápò lówó ọjà dé. ó yá ká lọ tayò nílé àwọn bíbí. rárá o èmi ń lọ sílé màmá mi ń ṣe Indomie noodles lónìí. ilé ńlá ó fi pàdé sí. Indomie instant noodles tí a ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn èròjà àfikún láti fún Indomie instant noodles ní adùn tó kọ́ yọyọ. àbí má lè lọ Indomie instant noodles ti lọ wà jù. ayò náà ń kọ́. ta ló tẹ́ wọ́n tẹ ayọ̀. níbi tí Indomie instant noodles tó ṣògbé wà. ó ti lọ wà jù. ó Indomisious. Indomie instant noodles ó Indomisious.